correctional service ibi tí wọ́n ní pé òjò tó ti ya wọ inú túbú tí wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n sí. Wọ́n ní pé ìdábí 100 àwọn ẹlẹ́wọ̀n àti àwọn ènìyàn náà ni wọ́n ní pé wọ́n ti fọ́n sí ìgboro ayé látàrí wípé wọ́n ní ìdá 100 mìíràn tí wọ́n jẹ́ ẹranko ní ti apá ibìkan tí wọ́n pè ní Sandakiyama Park ní zoo kan lọ́hùn tí wọ́n kó àwọn ẹranko sí ni wọ́n ní wípé wọ́n ti kó àwọn ẹranko síta kí wípé òjò yìí wọ́n ní wípé ó ti ba gbogbo nǹkan jẹ́. Ó jẹ́ pé irú eléyìí ò ṣẹlẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn. Ọkọ̀ òjọpọ̀ sínú ìròyìn Punch lórọ̀ tòní wọ́n ní wípé ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí bàbá ò sí nílé o, bàbá ń bẹ lókè òkun nẹ́ẹ̀sì kò ti gba àwọn wàhálà yìí ṣẹlẹ̀ àti làásìgbò jẹ́ wípé àwọn ènìyàn kojú. Ṣùgbọ́n wọ́n ní wípé báyìí wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́n síta nítorí pé àwọn náà ń sàsálà fún ẹ̀mọ́ torí omi yalé ẹ̀fẹ̀rẹ̀ aṣọ́bù eléyìí tí ń bá wọn fínra ní ìpínlẹ̀ Borno. Ẹ́ríkà lẹ́kùnrẹ́rẹ́ wọn àkàtẹ́rùn nínú ìwé ìròyìn Punch náà kò mọ wà lára kùtù àì lónìí ibi tí ìròyìn kan ti jáde ńbẹ̀ o tí wọ́n ní wípé wọ́n ti rán ìkọ́nù àwọn tí wọ́n pera wọn ní ìkọ́nù àwọn tí wọ́n pera wọn ní òyìnbó ni wọ́n ní pé wọ́n ti rán ní ẹ̀wọ̀n tí wọ́n rán kódà ọdún 6 báyìí ló fi dín ní 100 ọdún o 74 years wọ́n ní wọ́n pe iye ẹ̀wọ̀n tí wọ́n rán látàrí pé wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ìwà jìbìtì àti ìwà jẹbánu pẹ̀lú owó gbígbà lọ́wọ́ àwọn ènìyàn lọ́nà àìtọ́ wọn ló mú wọn kí wọ́n fi ṣe kíni kí wọ́n fi rán lẹ́wọ̀n o. Wọ́n kọ sínú ìròyìn Punch ìyẹn ló lọ ti tòní wípé Ramirez arákùnrin ọ̀hún ti ń bẹ ní akóló ọlọ́pàá fún ìgbà tó ti ṣe bẹ́ẹ̀ tó ti pẹ́ díẹ̀ ṣùgbọ́n ní báyìí wọ́n ní wípé ti ń bẹ ìyẹn ní akóló ọlọ́pàá fún owó kan tí wọ́n pè ní $1.2 million òun ni wọ́n pe iye owó ọ̀hún tó ṣe pé wọ́n ní ó lu àwọn ènìyàn ní jìbìtì ní kéréje àná ni wọ́n dá ẹjọ́ ọ̀hún fún wọn èèyàn ní ilé ẹjọ́ kan tí ń bẹ ní Ìkẹjà nípínlẹ̀ Èkó bí wọ́n bẹ̀rẹ̀ sí nínú àwọn ẹ̀wọ̀n ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n sì sọ pé sórí eléyìí ìwọ tí í ṣe Marco Antonio Ramirez tí àwọn orúkọ òun gan ẹ̀ ṣe pé kí ẹ rí i pé orúkọ yóò ṣe orúkọ òyìnbó tí wọ́n bí kì í ṣe pé bóyá nationality by birth ni wọ́n ní wípé wọ́n sọ síbẹ̀ wípé ó ń bá àwọn èèyàn ṣe EB visa tó ṣe pé oyè owó lọ́kùnrọ̀gùn náà ló ti gbà ní ọwọ́ àwọn ènìyàn ṣùgbọ́n ní pé lórí ẹ̀sùn kínní títí tó fi dé ẹ̀sùn karùn-ún àti ẹ̀sùn ìkẹfà ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni wọ́n fún un. Wọ́n ní pé ẹ̀sùn keje àti ẹ̀sùn kẹjọ wọ́n tún kọ iye ẹ̀wọ̀n rẹ̀ náà síbẹ̀ fún ṣùgbọ́n gbogbo àpapọ̀ ẹ̀wọ̀n ọ̀hún tó ní pé wọ́n ní pé yóò lò wọ́n náà ní 74 years látàrí pé ó ní ó fi ipá gbẹ̀wọ́ lọ́wọ́ àwọn ènìyàn wípé wọ́n bá wọn ṣe pálẹ̀ ní green card tí wọ́n ní wípé green visa ni wọ́n pè é tí green card náà ni USA green card ló fẹ́ bá wọn ṣe tí wọ́n fi láǹfààní láti máa ṣiṣẹ́ èèyàn ní orílẹ̀-èdè United States lọ́hùn-ún. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ nínú ìròyìn Punch láàárọ̀ kùtù àì lónìí ẹlọ́rọ̀ yìí kà ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ òun àkàgbádùn nínú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ tó bí kàǹkà níwèé ìròyìn ṣe ń ṣe bẹ́ẹ̀ èèyàn tó ń tẹ̀ sọ́wọ́ wájú o ẹ bá ń pe ẹni tó jẹ́ lọ́wọ́ ẹ̀rọ kó wọlé wá torí Ọlọ́run. Wọ́n ní wípé ní ìpínlẹ̀ Delta lọ́hùn-ún òun ni wọ́n ní pé àwọn ènìyàn náà ni wọ́n ti tò lọ́wọ́ ọ̀wọ́ o nínú ìwé New Telegraph mo wà báyìí wọ́n ní pé wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ nígbà tí wọ́n ní pé wọ́n gba ọ́fíìsì àjọ NAFDAC èyí tí ń bẹ ní Àsàbà lọ tí wọ́n ní wípé wọ́n ń pè fún ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Senior Prophet of Christland wọ́n ní pé Jeremiah Fufeyin ni wọ́n pe orúkọ rẹ̀ látàrí bí ṣe ń ta àwọn nǹkan bí omi àti èròjà tí wọ́n ní pé àwọn ènìyàn tí wọ́n ní pé wọ́n mọ̀ lò láti máa fi bá ogun ayé wí o. Wọ́n ní pé àwọn arábí gba àwọn àgbáríjọpọ̀ wọn gba ọ́fíìsì NAFDAC lọ lánàá tí wọ́n sì sọ wípé kí NAFDAC ó fi bàbá lọ́rùn lẹ́ o torí pé gbogbo àwọn nǹkan yìí kì í ṣe ohun tí ó yẹ kí NAFDAC máa bójútó nǹkan ẹ̀mí lélẹ́yìí jẹ́ kí NAFDAC máa bójútó nǹkan ara eléyìí kì í ṣe tí ẹnikẹ́ni lè yẹ̀ lọ́wọ́ wò wípé àwọn gbà á bẹ́ẹ̀ ìrúkúdà Samuel Bahapa ó sọ ọ́ di mímọ́ lọ́rọ̀ tòun wípé kò ṣe tó kọ NAFDAC pẹ̀lú nǹkan ti ẹ̀mí pé ìránṣẹ́ Ọlọ́run ni wà àwọn sì ń jíṣẹ́ tí Ọlọ́run rán àwọn ni pé ló mú kí àwọn máa ṣe kíni kí àwọn máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn àjọ NAFDAC wípé wo ohun tó bá ṣe ti yín ni kẹ́ ẹ fi ṣe ti yín o ẹgbẹ́ wọ́n kúrò lóhun tí ò bá kàn yín nǹkan ẹ̀mí lélẹ́yìí ẹ̀yin kọ́ lẹ́ sọ wípé bóyá holy water eléyìí tí wọ́n tà fún àwọn bóyá ògidì ni àbí ògidì fẹ́wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó ń bẹ nínú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ kùtù àì lónìí ẹ̀ka ń bẹ̀ ní ọwọ́ iwájú sí o ẹ jẹ́ kí n mú eléyìí wá fún yín ìyẹn lórọ̀ ti tòní nínú ìwé ìròyìn Vanguard ni o tí wọ́n ní pé Ààrẹ Ọ̀nà Kakanfò ti ìtìlẹ̀ Yorùbá wá ń bí èèyàn Ìbà Gani Adams ni wọ́n ní pàpà ti fi lẹ́tà kan ṣọwọ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò tí a ò bá ní tọ́ra wa ìṣèjọba ààrẹ Tinubu lásìkò tá a wà yìí
kò bá ẹnikẹ́ni lára mu bẹ́ẹ̀ ni kò bójúmu. Ó ní pé kódà tí a bá tún wo apá àbíkọ́ ẹ̀rí wípé ìṣèjọba yìí kì í ṣe ìṣèjọba tó jẹ́ wípé ó ń gbọ́ ẹ̀bẹ̀ àwọn ènìyàn tàbí pé bóyá ó ń gbọ́ ìfẹ̀hónúhàn tí àwọn ènìyàn ń ṣe. Ó ní ìgbà tí ó bá kọ́kọ́ gbé àṣà pé èmi ló kàn dé gbogbo àwọn kódà tó mú òun pàápàá ìyá tó rí pé gbogbo náà ni yóò dé lórílẹ̀ Nàìjíríà táwọn sì mọ̀ wípé àṣẹ àwọn fẹ́ wára wọn fẹ́ fi ṣera àwọn ni. Wọ́n ní pé nígbà tí ààrẹ àná èèyàn Muhammadu Buhari ti ń bẹ lórí oyè wọ́n ní wípé àwọn ènìyàn ń ra jálá epo kan ní owó tí ò tó àpò kan tí ò tó igba náírà ṣùgbọ́n nísìnyí báyìí wọ́n ní pé ẹgbẹ̀rún kan àti ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún mẹ́fà ẹgbẹ̀rún kan àti àpò mẹ́fà òní wọ́n ní pé àwọn ènìyàn ra epo pẹntiró. Bàbá yọ sọ di mímọ̀ pé láti ọdún 1960 tí Nàìjíríà ti gba òmìnira ní Nàìjíríà ti ń bọ́ sí ọwọ́ àwọn tó jẹ́ pé kò lọ̀rọ̀ sí aṣáájú ni wọ́n tí wọ́n ṣe èdè Nàìjíríà ní ìṣekúṣe. Ó wá ní pé ẹ̀wò ẹja tún kú mbẹ́ kí a tún máa bọ̀ padà èèyàn wá sí ọwọ́ ìsàlẹ̀ pẹ̀pẹ́ ń bí. Ó ní pé tí ẹ bá ní ká tún yẹ owó ilẹ̀ òkèrè yóò dọ́là wò ní àsìkò tí Buhari ń bẹ́ẹ̀ wọ́n lówó ọ̀hún ò tó 740 ṣùgbọ́n nílẹ̀ tòní tó mọ̀ yìí 1600 òun ni wọ́n ń ṣe dọ́là kan. Ṣé eléyìí wá ń dùn sí ni àbò ń bàjẹ́? Wọ́n ní pé tí wọ́n ní ká lọ wo inú ìtàn ní ọdún 1999 sí 2007 tí Wálé Ẹdùn pẹ̀lú Yẹmí Kàdóso tí wọ́n di ọ́fíìsì mọ́gẹ́ bí ẹni tí ó rí sí bí owó jẹ́jẹ́ ìbówó ṣe ń wọlé lórílẹ̀ Nàìjíríà pé ó ṣe dáńgbẹ́rẹ́ ṣùgbọ́n ju ìsín tí wọ́n ti pa fún wọn sí orí ipò tí wọ́n wà lẹ́ tàbí ẹbí ọlọ́. Wọ́n ní pé kí ni àlàyé tí Yẹmí Kàdóso àti Wálé Ẹdùn tí wọ́n ṣe fún ààrẹ nípa ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìyẹn ẹni èkejì ẹni tó jẹ́ ọ̀gá àgbà yányán fún àwọn àjọ ọlọ́pàá yan ẹgbẹ́ Yẹmí yan Káyọ̀dé Fáyẹgbẹ́tókun pé kí ni àlàyé tí bàbá yìí náà ń ṣe fún ẹni tó jẹ́ ààrẹ lójoojúmọ́ pé bàbá àlàyé kí lẹ́yìn gbẹ́lẹ́nu Taoreed Lágbájá tó jẹ́ pé òun náà ni ọ̀gá àgbà fún àjọ jagunjagun. Tí ẹ bá wo gbogbo àwọn nǹkan yìí ẹ rí pé orílẹ̀ Nàìjíríà ti kùnà bẹ́ẹ̀ ni ẹ ti ṣe àṣìṣe o. Ẹ rí ìròyìn ọ̀hún kà níbi tí Gani Adams tó ti ń fi ọwọ́ sétí fún ààrẹ orílẹ̀ Nàìjíríà pé bá wo ẹ lọ́ọ́ rí wá ojútùú sí ọ̀rọ̀ yìí láì jẹ́ bẹ́ẹ̀ ohun tẹ́ ẹ fẹ́ ó ṣẹlẹ̀ òun náà ni yóò máa ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ nínú ìròyìn Vanguard lórọ̀ ti tòní ká máa fi eléyìí kí a máa fi ṣe ìrẹ́ta pé wọ́n kọ́ sínú ìròyìn Guardian lọ́rọ̀ tòní mo ṣe ní pé omi ó ti ya wọ ibi tí wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n sí ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní pé ẹni tó jẹ́ igbákejì ààrẹ Shettima òun náà ló lọ síbẹ̀ lọ́rọ̀ ìbá wọn kẹ́dùn torí pé àwọn ẹlẹ́wọ̀n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ fẹ́ o. Ẹ́ríkà lórọ̀ tòní a máa fi eléyìí kan máa fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn tó darapọ̀ mọ́ wa láàárọ̀ kùtù lónìí fún ti kàǹkà inú ìwé ìròyìn eléyìí.